ẹ jẹ́ rí o ṣẹ́rí gbogbo wàhálà tá à ń ṣe o tó bá ẹ bá ní kásẹ̀dì ó sì tàbá láti ẹ̀ ní ìdí ní ọjọ́ kẹta ni o láti wà létà lọ́bi iṣẹ́ o pẹ́pẹ́ tí yóò jẹ́ ká jáde o ṣẹ́rí gbogbo ẹ̀ ìjọba ṣe ń ṣe ó bá ẹ̀ máa ní kékeré ìjọba wa yìí olórí burúkú ẹ̀yin wèrè ẹ̀yin lẹ́lẹ́ wọn wá bí wọ́n ní òun sọ pé kẹta láti gbé kábọ́ lọ́wọ́ àwọn Fúlàní ẹni rọ àdúgbò kọ́kọ́ bá para tán ayé yóò ní da ẹ̀ ní sóríire ní máa bàjẹ́ ni lágbó Ọlọ́run ẹ̀ ní sóríire ṣẹ́rí wa látà ń ṣe ní snow ṣẹ́rí pé ní snow làwà yìí kò sí ọ̀kan bọ́ọ̀ bá dẹ̀ ṣe àjẹni ẹ̀yin ìjọba wa ẹ̀yin lé wa wá bíbá yìí ẹ̀yin lè sọ wá dìdàkudà ẹ̀yin lè sọ wá dẹrú ń bí ṣẹ́rí náà wò ṣẹ́rí pé ní snow làwà yìí ṣẹ́rí pé snow ṣe ga tó 24 inches ló fi ga ó mú wàdé orúkú ẹsẹ̀ ni ṣọdọ̀ abẹ́ tẹ̀lé wá sọ́wọ́ di wèrè ìgbàsíwádé tí ò níbi ìgbàsíwádé dá lára dá ṣiṣẹ́ ẹrú ní báyìí Sunday mú ayé àjà oṣìṣẹ́ tó wẹ́gbà lóko ẹrú báwa lé ògbó wọn dànù gbogbo àwọn ìjọba òṣìyẹ tá ní tí wọn wúlò fún ẹ báwa lé wọn dànù lórúkọ Jésù wọn bá ní kó kọ́nu wọn ní orúkọ lọ́wọ́ bá ògbó lórúkọ Jésù Kristi àjọbí ìjọba yanu ẹwòrán ẹwò yẹn tá ń jẹ ẹwà yẹn jẹ àánú snow ẹwà yẹn kó snow ẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí iná àdá ọmọdọmọ yóò ní sóríire ọmọdọmọ yóò ní sóríire gbogbo àwọn tàbí ọwọ́ kàwé wọn lọ yúnivásítì wọn ríṣẹ́ wọn rí kankan kò sówó àtijọ́ àti mú kò sí ẹ̀wọ̀n ìwòrán sóò lójọ yìí inú sọ̀rọ̀ àtàkùn sùn ẹ̀wọ̀n wọn èyẹ rí ìwọ lọ́wọ́ ọba aláàánú ọlọ́wọ́ lẹ́nu àdìkọ́ fi àjẹmọ́ àwọn ọjọ́ wọn fi àjẹmọ́ lọ́dẹ̀ gbọ́n tí ò ní bàjẹ́ ọmọ ẹ̀ ò ní ṣe orí burúkú ìyàwó ò ní kún ẹ lójú ọmọ ò ní kún ẹ lójú ó ní mọ̀